ẹ̀yin èèyàn wa ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a ó máa sọ̀rọ̀ nípa fíìmù ìyá apá kẹta. Ìjẹ́ ẹ ti wo apá kìíní àti apá kejì fíìmù ìyá yìí, ṣé ẹ ti wò látọwọ́ Mide Fúnmi Martins. Òun ló ṣe fíìmù yìí. Ẹ̀yin tèmi tí ẹ ò bá ti wo fíìmù yìí ẹ gbìyànjú láti lọ wò ó torí wípé fíìmù yìí ó dùn, ó kọ́ni lọ́gbọ́n, ó tún lani lóye pẹ̀lú. Ẹ̀yin tèmi tí ẹ ò bá ti wò ẹ gbìyànjú láti lọ wo fíìmù yìí. Tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí tàbí ẹ ń bá fídíò wa pàdé fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ̀yin tèmi kí ló ń ṣẹlẹ̀? Fíìmù Mide Martins tí a mọ̀ sí ìyá apá kìíní àti apá kejì rẹ̀ òun la fẹ́ sọ̀rọ̀ nípa. Yìí ni èrò wípé yóò padà ṣẹlẹ̀ ní apá kẹta fíìmù yìí. Kí ni èrò pé yóò ṣẹlẹ̀? Nǹkan tí ẹ bá lérò ẹ jọ̀wọ́ ẹ tẹ̀ sínú comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀, ká lè fọ̀rọ̀ jómitoro ọ̀rọ̀ lórí rẹ̀ torí wípé fíìmù yìí ó dùn kọjá nǹkan tí à ń sọ yìí. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí wo fíìmù yìí ẹ gbìyànjú láti lọ wò ó torí wípé fíìmù yìí ó ń tà wàràwàrà. Bíi 5 million views ní apá kìíní fíìmù yìí, ó ti ní bíi 3 million views ó ní apá kejì fíìmù yìí ti ní. Ẹ̀yin tèmi ẹ gbìyànjú ẹ tẹ́ra ṣàṣà láti lọ wò ó. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí tàbí ẹ bá fídíò àpàdé fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button ní lórí gbogbo ọmọ rẹ̀. Ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.